Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àti àbúrò tá ẹ̀ ń gbọ́ mi ńlé ẹ̀dẹ̀ ọ̀dà bí. Ẹ kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ ìjọ náà. Ní ọ̀sẹ̀ yìí orí ọ̀rọ̀ tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí òun ni Ísákì pe orúkọ Olúwa. Ísákì pe orúkọ Olúwa. Ẹsẹ̀ bíbélì tá a sì ti ń lọ kẹ́kọ̀ọ́ òun nìwé Jẹ́nẹ́sísì orí 4:30, ẹsẹ̀ 4:20 sí 4:30. Dádì àti mọ́mì, ẹ̀gbọ́n àtàbúrò tẹ́ ń gbọ́ mi, bíbélì yìí bá wà lárọ̀ọ́wọ́tó ẹ gbé jáde, ẹ jẹ́ a jọjọ kà á ká sì jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà láti inú ìwé Jẹ́nẹ́sísì orí 4:30. Mo bẹ̀rẹ̀ sí kà á lórí 4:20. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí pé Olúwa sì farahàn ní òru ọjọ́ náà, ó sì wí pé, èmi ni Ọlọ́run Ábúráhámù bàbá rẹ, má bẹ̀rù, nítorí èmi wà pẹ̀lú rẹ. Èmi ó sì bùsí fún ọ, èmi ó sì mú irú ọmọ rẹ rẹ̀, nítorí Ábúráhámù ọmọ ọ̀dọ̀ mi. Ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì ké pe orúkọ Olúwa, ó sì pàgọ́ níbẹ̀. Àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì sì wa kànga níbẹ̀. Ẹsẹ̀ 4:30. Nígbà náà ni Abimeleki tọ̀ ọ́ láti Gérárì lọ, àti Ahusati ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀, àti Fikoli olórí ogun rẹ̀. Ísákì sì bi wọ́n pé, nítorí kí ni ẹ̀yin ṣe tọ̀ mí wá? Ẹ̀yin sá kórìíra mi, ẹ̀yin sì ti lé mi kúrò lọ́dọ̀ yín. Wọ́n sì wí pé, àwa rí nítòótọ́ pé Olúwa wà pẹ̀lú rẹ̀. Àwa sì wí pé, ǹjẹ́ nísinsìnyí jẹ́ kí ìbúra kó wà láàrin wa, àní láàrin tàwa tìrẹ, kí àwa kí ó sì bá ìwọ dá májẹ̀mú pé ìwọ kì yóò ṣe wá ní ibi bí àwa kò ti fọwọ́ kàn ọ́, àti bí àwa kò ti ṣe ọ́ ní nǹkan bí kò ṣe rere, tí àwa sì rán ọ jáde ní àlàáfíà. Nísinsìnyí ẹni ìbùkún Olúwa nìwọ. Ó sì ṣe àsè fún wọn, wọ́n sì jẹ, wọ́n sì mu, wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì búra fún ara wọn. Ísákì sì rán wọn padà, wọ́n sì lọ lọ́dọ̀ rẹ̀ ní àlàáfíà. Ó sì ṣe ní ọjọ́ kan náà ní àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì wá, wọ́n sì rò fún un ní ti kànga tí wọ́n wà. Wọ́n sì wí fún un pé, àwa kan omi. Ó sì sọ orúkọ rẹ̀ ní Ṣébà. Nítorí náà ni orúkọ ìlú náà ṣe ń jẹ́ Bíásébà títí di òní. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Àmín. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nìgbàgbé ńlẹsẹ̀ 25 yẹn. Jẹ́nẹ́sísì orí 4:30, ẹsẹ̀ 25. Fún àtẹnumọ́ mo kà á lẹ́ẹ̀mejì sí. Ìwé mímọ́ ní, ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì ké pe orúkọ Olúwa, ó sì pa àgọ́ rẹ̀ níbẹ̀. Àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì sì wa kànga níbẹ̀. Ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì ké pe orúkọ Olúwa, ó sì pàgọ́ rẹ̀ níbẹ̀. Àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì sì wa kànga kan níbẹ̀. Ẹsẹ̀ láti rántí ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nìgbàgbé wa nù. Ẹjẹ́ àkọ́kàn, ẹjẹ́ àfisọ́wọ́ òsì ká má bàa fi jẹun. Lẹ́ẹ̀kan sí mo kí wa kó àbọ̀ sínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ láti jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa yóò máa bùkún fún yín lọ́pọ̀lọpọ̀ sí i. Àmín. Ẹ má ṣe gbàgbé pé ẹ̀sìn ọ̀rọ̀ tí à ń wò ní gbogbo oṣù yìí òun ni ìbẹ̀rẹ̀ pẹpẹ bọ àti ìrúbọ. Ìbẹ̀rẹ̀ pẹpẹ bọ àti ìrúbọ. Ìrúbọ àkọ́kọ́ tá a ní àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì
òun ni ìrúbọ Kéènì àti àbúrò rẹ̀ Ábẹ́lì. Èyí sì ni ẹ̀kọ́ àkọ́kọ́ tá a kọ́kọ́ kọ́ ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí. Bákan náà lọ́sẹ̀ tó tẹ̀lé akẹ́kọ̀ọ́ nípa ìrúbọ ẹbọ ọpẹ́ Nóà nígbà tí Ọlọ́run kó yọ nínú ìkún omi òun àti ìdílé rẹ̀ àti gbogbo àwọn ẹranko tó wà nínú rẹ̀ lẹ́yìn tí wọ́n wà látìmọ́lé nínú ọkọ̀ fún odidi ọdún kan ó lé ọjọ́ díẹ̀. Tọ́lọ́run tú wọn sílẹ̀, nǹkan àkọ́kọ́ tó ṣe ni pé ó rú ẹbọ ọpẹ́ sọ́lọ́run. Èyí tí í ṣe ẹ̀kọ́ tá a kọ́ nínú ọ̀sẹ̀ kejì oṣù kẹfà yìí náà. Lọ́sẹ̀ tó kọjá lọ yìí tí sọ̀sẹ̀ kẹta ńlá ti kẹ́kọ̀ọ́ nípa ìrúbọ Abraham. Ìrúbọ àdánwò tọ́lọ́run gbé kawájú Abraham láti mọ̀ pé bóyá ọmọ rẹ̀ ṣe pàtàkì lójú rẹ̀ ju ìgbọ́ràn sọ́lọ́run lọ. Abraham sì yege ìdánwò náà. Torí náà Ọlọ́run fi ẹranko dípò Ísákì, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run fi dípò Ísákì. Abraham sì pa ọ̀dọ́ àgùntàn ó sì tú Ísákì sílẹ̀, èyí tí ń kọ́ wa wípé ká má fohunkóhun du Ọlọ́run, kóhunkóhun má ṣe pàtàkì lójú wa jọ Ọlọ́run lọ, kíṣẹ́ wa má ṣe pàtàkì lójú wa jọ Ọlọ́run lọ, kákòókò wa má ṣe pàtàkì lójú wa jọ Ọlọ́run lọ, kí ohunkóhun má ṣe pàtàkì kó má wúwo lọ́wọ́ wa ju Ọlọ́run lọ. Akẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ náà láti máa gbọ́ràn pátápátá, láti máa gbọ́ràn lẹ́sẹ̀kẹsẹ̀ sí ohun gbogbo tọ́lọ́run bá bá wa sọ. Lọ́sẹ̀ yìí ẹ̀kọ́ wa wá dá lórí Ísákì àti àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run bàbá rẹ̀. Ṣé àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ní iná kú ó fèérú bojú, ọ̀gẹ̀dẹ̀ kú ó fọmọ ẹ̀ rọ́pò? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ábúráhámù rí. Lẹ́yìn ikú Ábúráhámù, Ísákì tẹ̀síwájú láti máa ṣàtìpó ní ilẹ̀ lérí. Ó ń gbé ní ìlú kan tá à ń pè ní Bíálàhíróhì. Bíálàhíróhì, àkọsílẹ̀ yìí ta nínú ìwé Jẹ́nẹ́sísì orí 15 ẹsẹ̀ 11. Bíálàhíróhì, ibẹ̀ ló ń gbé. Láìpẹ́ láì jìnnà ìyẹn wá mú ní ilẹ̀ náà. Ísákì sì nílò láti ṣípò padà. Nípa ìdarí àti ìlérí Ọlọ́run, ó ṣípò padà lọ sí ìlú kan tá à ń pè ní Gérárì ní ilẹ̀ àwọn Filistini. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Jẹ́nẹ́sísì orí 15 tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí bẹ̀rẹ̀ látẹsẹ̀ 1. Ìwé mímọ́ ní ìyàn kan sì mú ní ilẹ̀ náà. Lẹ́yìn ìyàn náà ni ó tètè kọ́ mú, lẹ́yìn ìyàn yìí tó kọ́kọ́ mú ní ọjọ́ Abraham, Ísákì sì tọ̀ Abímẹ́lékì ọba àwọn Filistia lọ sí Gérárì. Olúwa sì farahàn, ó sì wí pé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, jókòó ní ilẹ̀ tèmi ó fi hàn ọ́. N tó sọ Ísákì di èrò Gérárì nù, tí ń gbé ní Gérárì. Ọlọ́run sì lóun ó bùkún níbẹ̀. Ísákì sì gbọ́ràn, ó sì dúró ní Gérárì, ó sì ń gbé ní Gérárì. Ọlọ́run sì mú ìlérí rẹ̀ ṣẹ. Ísákì ní Gérárì, ó sì gbìn nǹkan oko, ó fọ́nrúgbìn, ó sì kórè ayọ̀, ó kórè lọ́pọ̀lọpọ̀. Nípa bẹ́ẹ̀ ó sì di ọlọ́rọ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ ka ẹsẹ̀ 12 àti 13 ìwé Jẹ́nẹ́sísì tá a ti ń kẹ́kọ̀ọ́. Jẹ́nẹ́sísì orí 26 ẹsẹ̀ 12 àti 13. Ìwé mímọ́ ní nígbà náà ni Ísákì fúnrúgbìn ní ilẹ̀ náà, ìyẹn ní ilẹ̀ Gérárì, ní ìlú Gérárì. Ó sì rí ọrọ̀ ọ̀run mú lọ́dún náà. Olúwa sì bùsí fún un. Ọkùnrin náà sì di púpọ̀, ó sì ń lọ síwájú sí i, ń tẹ̀síwájú sí i, ó sì ń pọ̀ sí i títí ó fi di èèyàn ńlá gidigidi. Ìgbà tí Ísákì wá dẹni ńlá gidigidi láàrin àwọn Filistini, lógun wá dé. Ìgbókòtì wá dé, àwọn ará Filistini bá bẹ̀rẹ̀ sí jowú rẹ̀ ní kòkòrò. Wọ́n wá sa gbogbo ọ̀nà tó fi jẹ́ pé wọ́n fà lulẹ̀, wọ́n ò fẹ́ gàjà wọn lọ. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ wo ẹsẹ̀ 14 àti 15 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Ìwé mímọ́ ní nítorí tí ó ní agbo àgùntàn àti ìní agbo ẹran ńlá àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀, àwọn ará Filistini sì ṣe ìlara rẹ̀.
nítorí gbogbo kànga tí àwọn ọmọ ọ̀dọ̀ bàbá rẹ̀ ti wà ní ọjọ́ Ábúráhámù bàbá rẹ̀, àwọn Afilistini lọ dí wọn pa, wọ́n fi erùpẹ̀ dí wọn kí àwọn ẹranko rẹ̀ má lè rómi mu, kí wọ́n lè máa kú. Wọ́n sáfẹ́ kó wọlẹ̀, wọ́n fẹ́ kó wọlẹ̀ bí àwàdà bí eré. Nígbà tó dójú kóńgó, ọba Filistini Abimeleki ó ní láti sọ fún Ísákì pé jáde ńlù fún mi, èmi èrè ò lè jọ mọ́ gbé, jáde ńlù fún wa, àfẹ́ ńlù yìí mọ́. Ṣé gbélé yìí wà lọ́wọ́ yín? Ẹ̀yẹ wẹ́sẹ̀ ìkẹrìndínlógún ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún, Genesis orí ìkẹrìndínlógún 26 ẹsẹ̀ ìkẹrìndínlógún 16. Ìwé mímọ́ ní Abimeleki sì wí fún Ísákì pé lọ kúrò lọ́dọ̀ mi, nítorí ìwọ lágbára púpọ̀ jù wá lọ. Ṣá kúrò lọ́dọ̀ wa, àfẹ́ ọ rí. Ní kòríta yìí, Ísákì ní láti kó jáde tẹ̀dọ̀tẹ̀dọ̀, tìbànújẹ́ ní Gérárì. Sáà bàbá wa ńlẹ̀ Yorùbá ní àfẹ́ ọ̀hún lù ọ̀hún dárin, bọ́ ọba dárin ọ̀hún ta ní ọ̀bọ̀ gbé. Ísákì ní láti jáde. Ìdí nìyẹn tí ẹsẹ̀ ìkẹtàdínlógún ìwé Genesis orí 26 tá a fi ń kẹ́kọ̀ọ́ fi ní Ísákì sì ṣí kúrò níbẹ̀, ó sì pa àgọ́ rẹ̀ sí àfonífojì Gérárì, ó sì jókòó níbẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìṣípòpadà rẹ̀, nítorí pé agbègbè tó ṣípò padà sí ibi tí bàbá rẹ̀ ti ṣàtìpó kọjá rí ni, àwọn kànga kọ̀ọ̀kan wà ńbẹ̀ tí bàbá rẹ̀ ti gbẹ́, tí àwọn ará Filistini yìí tí wọ́n ti dí pa. Ísákì ní láti máa tún wọn gbẹ́. Ṣùgbọ́n àwọn darandaran Gérárì wọ́n tún gbógun tì í. Tọ́ba lòun òun gbẹ́ ilé lónìí, ọkàn mi lónìí, àwọn darandaran Gérárì ó dé wọn ò ní rárá, àwa àti àlejò gbé. Yóò tún sún, yóò tún sún, yóò tún sún, yóò tún sún, bí ṣe ń sún nù títí tó fi sún dé ibi tá à ń pè ní Bíáṣẹ́bà tí wọn ò ti yọ lẹ́nu mọ́. Kí wàá ní tó ṣẹlẹ̀ ní Bíáṣẹ́bà yìí? Bó o ní Bíáṣẹ́bà ṣe bẹ́ Bíáṣẹ́bà? Kí ni ìrírí Ísákì ní Bíáṣẹ́bà? Ohun tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí dálé lórí gan-an ó nìyẹn. A sì pín ẹ̀kọ́ yìí sí abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Abala àkọ́kọ́ a pè é ní Ísákì tẹ́ pẹpẹ ìrúbọ. Ísákì tẹ́ pẹpẹ ìrúbọ. Èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ méjì àkọ́kọ́ nínú ẹ̀kọ́ wa. Genesis orí 4:30 ẹsẹ̀ 4:20 àti 5:25 24 and 26. Genesis 26, 24 and 25. Genesis orí 4:20 ẹsẹ̀ 4:20 àti 5:30. Nígbà tí Ísákì táwọn ará Gérárì sùn tó dé ìlú agbègbè tá à ń pè ní Bíáṣẹ́bà yìí, Ọlọ́run farahàn níbẹ̀. Kì í ṣe pé Ọlọ́run farahàn níbẹ̀ nìkan, Ọlọ́run fi lọ́kàn balẹ̀ níbẹ̀. Kì í ṣe kìkì yún nìkan, Ọlọ́run rán létí ìlérí tí ó bá bàbá rẹ̀ Ábúráhámù dá. Ó sì ní ìlérí tí mo bá bàbá rẹ̀ dá yìí, lórí rẹ̀ ni wọ́n gbé mú ṣẹ. Ibi ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí gan ti bẹ̀rẹ̀ nu. Ṣé pé lè yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ́ ká ẹsẹ̀ 24 yẹn kẹgbọ́n t'Olúwa sọ. Ìwé mímọ́ ní Olúwa sì farahàn ní òru ọjọ́ náà, lóru ọjọ́ tó dé agbègbè tá à ń pè ní Bíáṣẹ́bà yìí. Ó sì wí pé èmi ni Ọlọ́run Abraham bàbá rẹ, má ṣe bẹ̀rù, nítorí èmi wà pẹ̀lú rẹ. Èmi ó sì bùsí fún ọ, èmi ó sì mú irú ọmọ rẹ rẹ̀, nítorí Abraham ọmọ ọ̀dọ̀ mi. Ọlọ́run ṣèlérí ńlá yìí fún Ísákì, ó fi lọ́kàn balẹ̀, ó sì rán létí, nítorí bàbá rẹ n ó mú ọ bí sí, nítorí bàbá rẹ n ó mú kí irú ọmọ rẹ ọrẹ̀, ìyẹn ni pé ó mú kí irú àwọn ọmọ rẹ ọ̀pọ̀ yanturu. Nítorí ìfọ̀kànbalẹ̀ tí Ọlọ́run wá fún un yìí, nítorí ìlérí ńlá tọ́lọ́run ṣe fún un yìí, bí ìṣe bàbá rẹ̀ Áísákì, Ísákì òun náà wá ṣe bí bàbá rẹ̀ tí máa ṣe.
táwọn bàbá wa lẹ̀ Yorùbá ní ọmọ kì í bá ìpèlè ìyá rẹ̀ kó ti sọdá. Bí bàbá rẹ̀ ṣe máa tẹ́ pẹpẹ bọ ní gbogbo ìgbà tó bá ní ìbápàdé ńlá pẹ̀lú Ọlọ́run, bẹ́ẹ̀ náà ní Ísákì òun náà wá tẹ́ pẹpẹ bọ sí ibi tọ́lọ́run ti fara hàn. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ ka ẹsẹ̀ 5-25 ìwé tá à ń kẹ́kọ̀ọ́ nù rẹ̀. Ìwé mímọ́ ní ó, ìyẹn ní Ísákì, ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀. Kì í ṣe kó tẹ́ pẹpẹ ẹbọ kan níbẹ̀ nìkan, ó ké pe Olúwa, ó sin Olúwa, ó gbàdúrà sí Olúwa, ó dúpẹ́ fún Olúwa níbẹ̀ tó fara hàn. Kì í wá ṣe kìkì èyí nìkan, ó wá sọ bẹ̀dílé. Ẹsẹ̀ 25 ó ní ó sì pàgọ́ níbẹ̀. Ìyẹn ni pé ó bẹ̀rẹ̀ sí í gbé níbẹ̀ níbi tọ́lọ́run ti fara hàn. Nígbà tó sì ti bẹ̀rẹ̀ sí ní gbé níbẹ̀, ó nílò omi. Nítorí náà àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ gbẹ́ kànga kan níbẹ̀. Ẹsẹ̀ 25 ló sọ gbogbo nǹkan tí mo sọ. Ó tẹ́ pẹpẹ kan níbẹ̀, pẹpẹ ìrúbọ. Ó ké pe Olúwa níbẹ̀, ó sọ bẹ̀ di ibùgbé rẹ̀, ó sì wá kànga níbẹ̀. Níhìn lábala àkọ́kọ́ yìí, a rí i wípé Ọlọ́run fúnra ara rẹ̀ ló darí Ísákì má lọ sí Íjíbítì o, ṣùgbọ́n lọ sí Gérárì. Ọlọ́run ló darí rẹ̀ sí Gérárì. Lóòótọ́ ní Gérárì yìí, ó ní ìrírí ayọ̀ nítorí pé ó dẹni ìbùkún, ó dọlọ́rọ̀ gidigidi bí ìwé mímọ́ ti sọ. Ṣùgbọ́n níbẹ̀ náà ó ní ìrírí ìbànújẹ́. Wọ́n gbógun tì í, wọ́n sì tì í jáde. Èyí tí ń fi hàn èmi àti yín wípé ìdarí Ọlọ́run láti ṣe ohunkóhun tàbí láti lọ sí ibì kan kò túmọ̀ sí wípé a ò ní ìpèníjà. Ọlọ́run ló darí mi láti mọ̀ ṣiṣẹ́ tí mò ń ṣe yìí, kò túmọ̀ sí pé ìní ìpèníjà lẹ́nu iṣẹ́ òun. Ọlọ́run ló darí mi láti fẹ́ obìnrin yìí, kò túmọ̀ sí pé ìgbéyàwó wa ò ní ìpèníjà. Ọlọ́run ló darí mi láti fẹ́ ọkùnrin yìí, kò túmọ̀ sí pé ìgbéyàwó wa ò ní ìpèníjà. Ṣé bọ́lọ́run ló darí Ísákì tá ń kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ yìí láti fẹ́ Rèbékà, síbẹ̀ wọ́n yàgàn fún ọdún díẹ̀. Wípé Ọlọ́run darí wa láti ṣe ohunkóhun kò túmọ̀ sí pé ìpèníjà ò ní jáde nínú rẹ̀. Ọlọ́run ló darí Ísákì lọ sí Gérárì, ó sì ní ìrírí ayọ̀, ó ní ìrírí ìbànújẹ́ ńbẹ̀, wọ́n lé jáde ńbẹ̀, ṣùgbọ́n àtìlẹ́yìn Ọlọ́run ọ̀wọ́n. Ńgbà wọ́n lé jáde ńbi tó dé, Ọlọ́run tó ń bá pàdé ńbẹ̀, ó ní pé má fọkàn balẹ̀, ó níyọnu, mo wà lẹ́yìn rẹ̀, mú ọ bí sí. Ìlérí tí mo ṣe fún bàbá rẹ lórí rẹ ni mo gbé mú ṣẹ. Èyí tó ń fi hàn wá wípé bí Ísákì, káwa náà ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, kí a sì gbọ́ràn sí ìdarí rẹ̀. Bí ìpèníjà tirẹ̀ lè wà nínú ibi tí Ọlọ́run bá darí wa sí, torí pé Ọlọ́run ló darí wa, yóò sọ̀nà àbáyọ fún wa bó ti ṣe é fún Ísákì. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa ti tẹnubodò lọ́sẹ̀ yìí tó ti mú mi nìyẹn, tó sì sún wa sí abala ìkejì ẹ̀kọ́ wa, èyí tá a pè ní májẹ̀mú àlàáfíà. Májẹ̀mú àlàáfíà, èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 430 títí dé 430 tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tí ó ti dánu dúró. Jẹ́nẹ́sísì orí 430 26, ẹsẹ̀ 430 sí 430 26-33. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, ohun tá a rí òun náà ni wípé ọ̀rọ̀ àwọn ará Gérárì ó dàbí adìẹ tó bà lórí okùn. Ara ọ̀rọ̀ okùn bẹ́ẹ̀ ni ara ọ̀rọ̀ adìẹ. Wọ́n ti lé Ísákì pọ̀ jáde, Ísákì sì ti jáde fún wọn. Ṣùgbọ́n ńgbà wọ́n lé Ísákì jáde nítorí owú kòkòrò tí wọ́n ní, nítorí pé Ọlọ́run sọdẹ ní ńlá láàrin wọn, sọdọ lọ́rọ̀ láàrin wọn. Lẹ́yìn tí Ísákì lọ tán, ojú wọn sí, iye wọn sí. Ṣé àwọn baba wa ní èyí òkú ní òjì ayé? Gbogbo ìyànjú wọn láti fa Ísákì lulẹ̀ ló kúkú já sí pàbó. Nítorí àwọn baba wa nílẹ̀ Yorùbá ní ẹni Ọlọ́run ọ̀pá kò ní kú. Nítorí ìdí èyí, lẹ́yìn tí wọ́n sa gbogbo pa àwọn tó já sí pàbó, àwọn èèyàn yìí iye wọn wá sọ, wọn wá rí wípé a gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti wá àlàáfíà pẹ̀lú ọkùnrin. Ọlọ́run yìí, ẹni yìí, ọkùnrin yìí, ó ní àtìlẹ́yìn Ọlọ́run. Tá a bá wá àlàáfíà pẹ̀lú rẹ̀,
ìlú wa wà nú ewu. Eléyìí ló mú kí Abimeleki ọba wọn àti àwọn lóókọ láàrin ìlú Gérárì kí wọ́n wá gbé aṣọ wọ̀, kí wọ́n wá tọ ipasẹ̀ Ísákì lọ láti bá a ṣètò àlàáfíà. Ṣé Bíbélì wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ kà á nínú orí ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, Jẹ́nẹ́sísì orí 4:26, 26, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 4:26 26 sí 29. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Nígbà náà ni Abimeleki tọ̀ ọ́ láti Gérárì lọ, àti Àhúsátì ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀, àti Fíkólì olórí ogun Gérárì olórí ogun rẹ̀. Ísákì sì bi wọ́n pé, nítorí kí lẹ̀yin ṣe tọ̀ mí wá? Ẹ̀yin sá kórìíra mi, ẹ̀yin sá ti lé mi kúrò láàrin yín. Wọ́n sì wí pé, àwa rí nítòótọ́ pé Olúwa wà pẹ̀lú rẹ. Àwa sì wí pé, ǹjẹ́ nísinsìnyí jẹ́ kí ìbúra wà láàrin àwa àti wọ, láàrin tàwa tiẹ̀, kí àwa kí ó sì bá ìwọ dá májẹ̀mú pé ìwọ kì yóò ṣe wá níbi, bí àwa kò ti fọwọ́ kàn ọ́, àti bí àwa kò ti ṣe ọ́ ní nǹkan bí kò ṣe rere, tí àwa sì rán ọ jáde ní àlàáfíà. Nísinsìnyí yẹ ní ìbùkún Olúwa nìwọ, bá wa dá májẹ̀mú àlàáfíà. Àwọn ọba àtàwọn ènìyàn Gérárì, lẹ́yìn tí wọ́n lé Ísákì jáde tán, wọ́n wá kàn láti wá àlàáfíà pẹ̀lú rẹ̀, láì wá ní fi ṣe ntójú Ísákì rí ní Gérárì, láì ní fi ṣe lílé tí wọ́n lé jáde, láì ní fi ṣe gbogbo búburú tí wọ́n ṣe sí. Ísákì dáríjì wọn, ó dá májẹ̀mú àlàáfíà pẹ̀lú wọn. Wọ́n jọ ṣèbúra, kódà ó ṣe àsèfẹ́ fún wọn. Wọ́n sì pinnu pé àwọn ò ní ṣe ara àwọn níbi. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 30 àti 31 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ìwé mímọ́ ni ó sì ṣe àsè fún wọn. Ísákì ṣàsè fún wọn, ó ṣàsè fáwọn ọ̀tá rẹ̀ tí wọ́n lè jáde lù ú. Wọ́n sì jẹ, wọ́n sì mú. Ẹsẹ̀ 31 sì ní, wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì, wọ́n sì búra fún ara wọn. Ísákì sì rán wọn jáde padà, wọ́n sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ lálàáfíà. Kò ṣe wọ́n níbi, kò ṣe wọ́n níkà, kò yọ sùtì sí wọn. Dípò bẹ́ẹ̀, ó bá wọn dá májẹ̀mú àlàáfíà ni. Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n dá májẹ̀mú àlàáfíà yìí. Kànga tí àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì, kànga tí wọ́n ti ń gbẹ́ tí ọ̀kan mi láti ẹjọ́ yìí, lọ́jọ́ tí wọ́n dá májẹ̀mú àlàáfíà yẹn gan-an ni kànga yẹn sunmi. Lọ́jọ́ tí wọ́n dá májẹ̀mú àlàáfíà yẹn gan-an ni kànga yẹn kan omi. Àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ wá bá wọn wá jábọ̀ fún pé tó kànga tá ń gbẹ́ láti ẹjọ́ yìí, ọkàn omi lónìí o. Ìgbà tí ròyìn yẹn dé ti Ísákì, kí ni Ísákì ṣe? Ẹ jẹ́ á jọ wò nínú ẹsẹ̀ 22 àti 23 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ìwé mímọ́ ní ó sì ṣe ní ọjọ́ kan náà, ní ọjọ́ kan náà. Ọjọ́ wo? Ọjọ́ tí Ísákì bá àwọn ọba Gérárì àtàwọn ènìyàn rẹ̀ tí wọ́n jọ dá májẹ̀mú àlàáfíà. Ó sì ṣe lọ́jọ́ nǹkan náà tí wọ́n dá májẹ̀mú àlàáfíà. Lọ́jọ́ nǹkan náà tí wọ́n dá májẹ̀mú àlàáfíà ní àwọn ọmọ ọ̀dọ̀ Ísákì wá, wọ́n sì rò fún un ní ti kànga tí wọ́n ń wà. Wọ́n sì wí fún un pé, àwa kan omi o. Ó sì sọ orúkọ rẹ̀ ní Ṣébà. Nítorí náà ni orúkọ ìlú náà ṣe ń jẹ́ Bíáṣébà títí dòní olónìí. Ẹnìkan béèrè pé kí là ń pè ní Bíáṣébà? Ẹ dákun ẹ sọ Yorùbá tá a gbọ́. Lédè Hébérù, bíà ó túmọ̀ sí kànga. Ṣébà lédè Hébérù ó túmọ̀ sí ìbúra. Torí náà Bíáṣébà lédè Yorùbá pọ́nbélé túmọ̀ sí kànga àbúra. Èyí sì wá di orúkọ ìlú náà, èyí tí níbi tí Ọlọ́run ti bá Ísákì pàdé tó ti fi lọ́kàn balẹ̀. Torí náà tá a bá ní Bíáṣébà, kí là ń wí? Ohun tá à ń wí Yorùbá pọ́nbélé ni kànga ìbúra. Kànga ìbúra. Ísákì sọ kànga yìí lórúkọ yìí láti sàmì ìbúra àlàáfíà èyí tó bá àwọn ènìyàn Gérárì àti ọba Gérárì
tó bá wọn dá. Níhìn lábala kejì ẹ̀kọ́ yìí náà a rí wípé Ísákì ní ọkàn tó gbòòrò, ọkàn àlàáfíà. Ísákì ní ẹ̀mí ìdáríjì. Ísákì ní ẹ̀mí ìkónimọ́ra. Bàbá àti màmá tí ń gbọ́ mi, ẹ̀gbọ́n àtàbúrò tẹ̀ ń gbọ́ mi, nínú ìrìn àjò ayé a lè ṣaláì gúnra wa. Kò lè ṣe kíjà ọmọ wà, òtítọ́ ni. A kò lè fẹ́ ìkùnsínú kù. Ísákì ó ní ọkàn tó gbòòrò, ó sì ń kọ́ wa nínú ẹ̀kọ́ yìí, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi, wípé káwa náà ní ọkàn tó gbòòrò, ká lẹ̀mí ìdáríjì, ká gba àwọn èèyàn bí wọ́n ṣe rí, ká wá àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, ká kóni mọ́ra. Ìgbàkúùgbà tí a bá sì rí ìdásí Ọlọ́run lọ́nà tó jẹ́ ìyanu, ká wá nǹkan pàtàkì ká fi ṣèdìdí rẹ̀, ká wá nǹkan pàtàkì ká fi sàmì rẹ̀. Kànga ìbúra Ísákì fi sàmì ìbúra àlàáfíà tó bá àwọn ènìyàn Gérárì dání. Pẹpẹ ẹbọ tó kọ́ nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa, Ísákì fi sàmì ìbápàdé pẹ̀lú Ọlọ́run tó fi lọ́kàn balẹ̀ ni pé má bẹ̀rù, mo wà pẹ̀lú rẹ, ìlérí mi pẹ̀lú bàbá rẹ ń mú ṣẹ. Ísákì gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú gbogbo ìrìn àjò yìí, ọ̀rọ̀ rẹ̀ sì já sọ́pẹ́. Èyí tó mú mi rántí orin kan nínú ìwé orin wa tó ní ẹni bá gbẹ́kẹ̀ lọ́lọ́run lábọ́ lọ́run àtayé, ẹni bá fi fẹ́ wo Jésù kò ṣẹ̀rù ti dààmú rẹ̀, lára rẹ̀ nìkan Olúwa ni mo rádùn ìtùnú, àsáfọ́tà àtọ̀gbọ́n mi, ìgbàlà mi tó dájú. Nínú ìjàkadì ayé èmi ó dúró ṣinṣin, ìdánwò yóò sọ pẹ́rẹ́ nù, nítorí wọ́n ò sọ mí. Olúwa ṣẹ̀rí ìbùkún rẹ̀ sára àti ọkàn mi, jẹ́ tèmi sí sèmi tìrẹ, nítorí ikú Jésù. Ísákì gbẹ́kẹ̀lé Ọlọ́run, bá a tiẹ̀ gbógun tì í, ó kúkú borí. Àwọn tí wọ́n gbógun tì náà wọ́n tún wá bẹ̀ pé bá wa dá májẹ̀mú àlàáfíà. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ sílé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó méjì mẹ́ta tá a lè rí dìmúnú ẹ̀kọ́ yìí fún ìgbé ayé Kìrìsìtẹ́nì ojoojúmọ́. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tí mo fẹ́ tẹnumọ́ òun ni pé ìdarí Ọlọ́run láti ṣe ohunkóhun tàbí láti lọ síbikíbi kì í ṣe abẹ́rẹ́ àjàrà mọ́ni yọnu o tàbí mọ́ni gbóguntì. Ìdarí Ọlọ́run láti ṣe ohunkóhun tàbí láti lọ sí ibikíbi kì í ṣabẹ́rẹ́ àjàrà mọ́ni yọnu o, kì í ṣabẹ́rẹ́ àjàrà mọ́ni gbóguntì. Ọlọ́run fúnra ara rẹ̀ ló darí Ísákì pé máa dúró sí Gérárì, ń wà pẹ̀lú rẹ. Ṣùgbọ́n níbẹ̀ Ọlọ́run bùkún lóòótọ́, ọ̀dọ̀ lọ́rọ̀ ń gbọ́ ọ̀rọ̀ dé nígbógun ti dé, làwọn ará Gérárì ní wọ́n bẹ̀rẹ̀ sí kórìíra rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí jowú rẹ̀ títí tí wọ́n fi lé jáde. Wọ́n fẹ́ fà á lulẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn. Wípé Ọlọ́run darí wa láti ṣe ohunkóhun kò túmọ̀ sí pé ìpèníjà ò ní sí ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan tó dájú ni pé bí ìpèníjà yẹn ti lè wò ó pọ̀ tó, a kúkú borí torí pa ní àtìlẹ́yìn Olódùmarè. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká máa rẹ ara wa sílẹ̀ láti wá àlàáfíà pẹ̀lú àwọn tá a ti ṣẹ̀. Bàbá àti màmá, ẹgbẹ́ àtàbúrò tẹ́ ń gbọ́ mi, tá a lẹ ti ṣẹ̀. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká máa wá àlàáfíà pẹ̀lú àwọn tá a ti ṣẹ̀. Ká gba àṣìṣe wa láṣìṣe, ká má ṣàwáwí, ká tọrọ àforíjì lọ́wọ́ wọn fún ọ̀rọ̀ kòbákùngbé tá a ti sọ, tá a ti fìbínú sọ, fún wà búburú tá a ti fìbínú hù. Ọba àtàwọn ènìyàn Gérárì
wọ́n rẹra wọn sílẹ̀, odidi ọba ó rẹra ẹ̀ sílẹ̀ láti tọpasẹ̀ Ísákì lọ láti lọ bẹ̀ẹ́ kó bá wọn dá májẹ̀mú àlàáfíà lẹ́yìn tí wọ́n lè jáde kó lù wọn. Ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ láti wá àlàáfíà pẹ̀lú àwọn tá a ṣẹ̀. Kì í wá sí kìkì yìí ò nìkan lọ́nà kẹta. Ẹ̀kọ́ yìí náà kọ́ wa wípé kí a gba àlàáfíà láàyè, ká wá àlàáfíà pẹ̀lú àwọn ọ̀tá wa, pẹ̀lú àwọn tó ṣẹ̀ wá. Nígbà táwa ń wá àlàáfíà pẹ̀lú àwọn tá a ṣẹ̀, àwọn tá a ṣẹ̀ náà, àwọn tí wọ́n ṣẹ̀ wá náà tí wọ́n bá wá àlàáfíà wá sọ́dọ̀ wa, káwa náà gba àlàáfíà láàyè. Ísákì gba àlàáfíà láàyè nígbà tí ọba Gérárì àtàwọn ènìyàn rẹ̀ dé, Abímẹ́lẹ́kì tí wọ́n kọ̀rọ̀ sá. Nǹkan àkọ́kọ́ tí Ísákì sọ, kí ló dé o, ẹ ti lé mi lù yín, kílẹ̀ tó ń wá mi fún? Wọ́n sì ní tá a bá wá nípa afẹ́ kájọ dá májẹ̀mú àlàáfíà. Ísákì gba àlàáfíà láàyè. Bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àtàbúrò, nígbà táwọn tí wọ́n ṣẹ̀ wá bá ń bẹ̀bẹ̀, táwọn tí wọ́n ṣẹ̀ wá tí wọ́n bá ń wá àlàáfíà, ẹ̀jẹ̀ á gba àlàáfíà láàyè. Ẹ má jà sọ pé kò sẹ́ni tó lè sọ láyé yìí, kò sẹ́ni tó lè sọ. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tí Ọlọ́run sọ látẹnu Paul àpọ́sítélì sí àwọn ènìyàn Róòmù nínú orí 12 ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 22. Ìwé mímọ́ ní bí ó ṣe wà ní ipa tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Bàbá àti màmá, ẹ jọ̀wọ́, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá, ẹ̀gbọ́n àtàbúrò, ẹ jẹ́ ká gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu Pọ́ọ̀lù yìí. Bó ṣe wà ní ipá tiwa, gbogbo èèyàn lè mọ́ wà lálàáfíà pẹ̀lú wa, ṣùgbọ́n káwa sa ipá àtàwa láti rí wípé a wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí ń kọ́ wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi pé ká máa ṣe ohun pàtàkì láti sàmì ìdásí Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé wa. Ká máa ṣe ohun kan gbòógì tó níye lórí láti sàmì ìdásí Ọlọ́run lórí ọ̀rọ̀ ìdílé wa. Nínú ẹ̀kọ́ yìí, bí bàbá Ísákì tí máa ń ṣe, sáwọn bàbá wa lẹ̀ Yorùbá ní ọmọ ìbápèlé ìyá rẹ̀ kó ti asọdá, bí bàbá Ísákì Ábúráhámù tí máa ń ṣe, bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ni Ísákì ṣe nínú ẹ̀kọ́ yìí. Ó ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run, ó sì tẹ́ pẹpẹ láti sàmì rẹ̀. Ọlọ́run ó kó sáwọn ará Gérárì nínú àtọba àtìjòyè, wọ́n wá gbàdúrà láti ṣe májẹ̀mú àlàáfíà. Ó bá wọn ṣe májẹ̀mú àlàáfíà. Lọ́jọ́ náà wọ́n kẹ́kàn kan tó kan omi, ó sì so orúkọ rẹ̀ láti ṣe àmì májẹ̀mú àlàáfíà tó bá àwọn ènìyàn yẹn dá. Nígbà t'Ọlọ́run bá so ohun ìyanu nínú ayé wa, ẹ jẹ́ á so kan gbòógì láti máa rántí rẹ̀ nígbà gbogbo. Bọ́ bá fún wa lọ́mọ tó alẹ́ àfọwọ́kọ, mọ́ ní gbàgbé fúnrú ọmọ bẹ́ẹ̀. Bọ́ bá kọ́lé fún ẹjẹ́ àfọwọ́kọ, mọ́ ní gbàgbé fún. Ẹjẹ́ ara ohun èlò, ẹjẹ́ àkọ́lé f'Olúwa, ẹjẹ́ àso gbòógì tá a fi mọ rántí pé ńgbà t'Olúwa ṣe nǹkan yìí inú ayé mi, ohun ọpẹ́ mi nìyí. Ní ìparí, nínú ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má di ẹnikẹ́ni sínú. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má di ọ̀nà àjọṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká ṣí ọkàn wa payá. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má máa fọ̀rọ̀ ọ́nú, ká má máa dìyàn nú, ká má máa fa ẹ̀jẹ̀ ríru fúnra wa, ká má máa fa ìfúnpá gíga fúnra wa. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run látẹnu Pọ́ọ̀lù, èyí tó bá àwọn ará Éfésù àtàwọn ará Kólósè sọ. Àkọsílẹ̀ tá a ní nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 22. Éfésù orí 4 ẹsẹ̀ 22. Ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ máa ṣoore fún ọmọnìkejì yín, ẹ ní ìyọ́nú, ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti ń dáríjì yín. Ẹ má di ẹnikẹ́ni sínú. Ẹ sọ tí máa ń bẹ nínú yín jáde, ká sì sọ́kọ́ tán síbẹ̀. Kólósì orí 3 ẹsẹ̀ 13 náà ní ẹ máa faradà fúnra yín, ẹ sì máa dáríjì ara yín bí ẹnìkan bá ní ẹ̀sùn sí ẹnìkejì. Bí Kristi ti dáríjì yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin náà máa ṣe pẹ̀lú. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò, tá a lẹ́ẹ̀dì inú tẹ́ ẹ ní kọ̀sẹ́ni tó lè sọ láyé yìí mọ́, kọ̀sẹ́ni tó lè sọ. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká má dẹnikẹ́ni sínú, tí máa ń bẹnu ẹja àti ìta, kọ́kàn wa lè lálàáfíà, ká lè gbáyé gbádùn, ká sì lè fìjọba ọ̀run ṣeré jẹ.
ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín pẹ̀lú àwọn ẹlòmíràn lórí ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín, ní àwùjọ yín. Ẹ pín pẹ̀lú àwọn ará, ẹ pín pẹ̀lú àwọn ọ̀rẹ́, ẹ pín pẹ̀lú olùṣọ́ àgùntàn ìjọ yín, ẹ pín pẹ̀lú àwọn ọmọ ìjọ yín pẹ̀lú. Bí ẹ bá sì fẹ́ ká máa fi ẹ̀kọ́ yìí ká máa fi fọ́nrán rẹ̀ sí orí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí òǹkà WhatsApp tí mo fẹ́ pè jáde yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta ẹ̀ta 2 ẹ̀sán 2 àtàrún 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ṣọwọ́ sórí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí òǹkà WhatsApp yìí, àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta ẹ̀ta 2 ẹ̀sán 2 àti àrún 2 +234 81 11 32 99 55. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ránṣẹ́ sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí nọ́mbà yẹn +234 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún pàdé, mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa ní kíláàsì kọ̀ọ̀kan nínú ìjọ gbogbo tí gbogbo wa ó ti kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ká tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa lọ́jọ́ Olúwa tí ń bọ̀ yìí. Àdúrà mi ni pé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 22 oṣù kẹfà 2024 àti ẹyọ 5 tá a wà yìí, Olúwa ó ṣí wa ń yè jù báyìí lọ. Àdúrà mi nu yóò sì fòye ọ̀rọ̀ rẹ̀ yé wa, yóò sì fún wa ní ẹ̀mí ìgbọràn láti lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Gbogbo wa ó wà dá lábùkún fún lórúkọ Jésù. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa.